oògùn ìwòsàn fún gbogbo àwọn tí wọ́n ní lungs problem. bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ó ń wúkọ́ nǹkan kí nǹkan ló ń pọ̀ jáde lẹ́nu ó dẹ̀ ń rẹ̀ àyà ẹ̀ chest ẹ̀ náà ń fún ní problem kò rórun sùn mọ́ so ó ní fever at the same time so ó ti ní infection lungs ẹ̀ fúkù ó ti ní ìdàkíyèsí kí ló máa bá mi wá gẹ́ẹ̀tì bí handkerchief bí tuntun you know then ẹ̀gún àlùbọ́sà dáadáa ẹ̀gún kó kúnná dáadáa ẹ kó sínú aṣọ tó mọ́ dáadáa ẹ fún tẹ bá fún dáadáa ṣe pé ó máa gba omi ẹ̀ wá mix ẹ̀ pẹ̀lú oyin ẹni tó ní challenges pẹ̀lú lungs ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní mú máa ṣe bẹ́ẹ̀ oven bismillah ta'ala ikọ́ yẹn á lọ gbogbo nǹkan á lọ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ ó dẹ̀ lè ṣe é láǹfààní síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fún àkáǹtì àwọn aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ẹ bá wa ra àwọn nǹkan tá ń ta àwọn egbògi wa made in India packed in South Africa bẹ́ẹ̀ ni bulldozer met fibroid obìnrin tó lóyún ìju tó ní blockage tube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ all in one natural herbs kò ṣe má nílé léyìí powder tó lágbára ni òun àti miracle leaves sí ikú nìkan ni kò lè wò òun àti all in one prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ jù bẹ́ẹ̀ ni ẹ gẹ́ẹ̀tì prostate powder master ó wà effective fáwọn tó ní ìsétọ̀ tó ní prostate enlargement ẹ gẹ́ẹ̀tì memory booster Iliam fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan transformer 1100 power fún ọkùnrin tí ó lè ṣe déédéé dáadáa lọ́dọ̀ ìyàwó rẹ̀ tọkọtìyàwó tó ń wojú ọlọ́run bá fọmọ caterpillar ó máa help kí ọkùnrin kí sperm ẹni motility ẹ̀tì understand nsìn tó dẹ̀ yẹ pé kí ovaries ìyàwó kó ṣe kí ni ó wà òkè dáadáa láti lè conceive so ẹ get full package wa gbogbo àwọn tí kéèsì wọn bá gbẹnu tán ó ní lungs problem ní liver problem ní kidney problem ní obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ both natural and spiritual problem ẹ contact wa wá lọ fún full package àwọn egbògi tó dáa tested and confirmed ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ kọlù wa àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 àwa ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos bí sínú ńlá ìtàhálà ètò àwẹ́wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà àwọn àlálùpàdà wà lóríṣiríṣi yàtọ̀ sí àwọn brand báyìí tá a máa made fáwọn èèyàn lórí èké ìpèníjà tó bá wù kó dojú kẹ̀dá kódà ètò ọ̀ǹtú Al-Quran káwọn ọ̀ǹtú orúkọ ọlọ́run with alaltada ó wà so right way lẹ́wà kò sí ìrújú kan tá a fẹ́ ṣe fún yín àwọn onísìkì rẹ́fìjì fún yín láti evil world tílíkà òjòjò lẹ́wà mọ́ yóò ti ilé wa rọ̀súlẹ̀ o ọlọ́run ọba ló ń control ayé wa mọ́ yóò dá bírò lé amúra fasayẹ kò lónà Allah kulli dá ilẹ̀ udawa o falatẹ́tìlẹ̀ bó dáwà o lè dá yé kan falatẹ́tìlẹ̀ bó bí ara ọlọ́run ní dá ìsàn kan kó má fi wọ̀sán ẹ̀tẹ́lẹ̀gbẹ̀ kò sógun tó léwu kó máa ja ẹ̀dá bismillahi ta'ala ọlọ́run ọba ṣe kíni o ó unlock gbogbo ẹ̀ fún wa fásitì àlọ́ aláàtẹ̀kẹ́rẹ́ yìí kó tún lè àtàlẹ̀ àmọ́n gbogbo ẹ̀yin customers gbogbo ẹ̀yin fans wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé àdúrà yín àgbà ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà pápẹ́ ayé ò ní mú yín ẹ̀gbọ́n ayé ò ní gun yín lẹ́sẹ̀ ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yín kò ní gbérí mọ́ bismillahi ta'ala òkè òkè lẹ́ẹ̀ma lọ ojú òní tì yín tested and confirmed ni àwọn iṣẹ́ tá a kọ́ wa yìí ìwọ tó báyà ti rí i pé o ti ní lungs inflammation lungs infection o ti rí i pé ó ń wúkọ́ flame ń jáde ń bẹ̀ o ti bóyá mi ń pọ̀ ẹ̀jẹ̀ àbò o ti understand òróorun sùn kò lè mí dáadáa breath ẹ̀ náà ti ń ṣe bákan chest àyà náà ti ń rí bákan fún o ti mọ̀ pé lungs ẹ̀ nídìí àkíyèsí nìyẹn get onion ike nínú onion gún pẹ́ẹ́pẹ́ dáadáa fi sínú aṣọ tó mọ́ dáadáa ẹ fún omi ẹ̀ mix original onion mọ́ kó dẹ̀ rọra mú máa ṣe every day bẹ́ẹ̀ wàá rí pé àdó ohun gbàgbé so oògùn tó bá ṣe kinní gbà míì kì í pọ̀ àdúrà wa gbà ọlọ́run á ṣe dáadáa fún gbogbo wa ẹ fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí máa sọlẹ̀ mú wa ilẹ̀ lè kọ́ ìtẹ́.